ìdí rèé tí a kò fi ní tẹ́wọ́ gba èsì ìdìbò tí INEC bá kéde. SCSN ló sọ bẹ́ẹ̀. ìgbìmọ̀ àgbà tó ń rí sí òfin ṣẹ̀ríà lórílẹ̀‐èdè Nàìjíríà Supreme Council for Sharia in Nigeria SCSN ó ti pè fún ìyọkúrò alága fún àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà INEC ìyẹn Joas Amopitan ṣáájú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 tí wọ́n sì ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí èèyàn tó lè ṣe àkóbá fún ètò ìjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà. nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ abẹnugan ilé Sheikh Bashir Ali Umar ó ṣàlàyé ìhà tó mọ̀ kọ sí alága àjọ elétò ìdìbò tó sì tún kìlọ̀ pé àwọn mùsùlùmí lórílẹ̀‐èdè Nàìjíríà kò ní tẹ́wọ́ gba èsì ìdìbò kankan lábẹ́ ìṣàkóso Amopitan. Sheikh Umar ó ní àwọn ń gbé ìgbésẹ̀ yìí nítorí àwọn ìwà alága náà tẹ́lẹ̀, pàápàá bí ó ṣe kọ lẹ́tà síta pé òtítọ́ ni wípé àwọn kìrìsìtẹ́nì wọ́n ń pàdánù ẹ̀mí wọn lórílẹ̀‐èdè Nàìjíríà. ọ̀rọ̀ tó mà jẹ́ pé ìjọba Nàìjíríà gan fúnra wọ́n mà sọ wípé irọ́ tó jìnnà sí òtítọ́ ni ọ̀rọ̀ náà. gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé, Sheikh Umar ní ìhà tí alága INEC tó mà kọ sí ọ̀rọ̀ ẹ̀sìn ó lè ṣe àkóbá fún àjọ elétò ìdìbò. ní oṣù kẹwàá ọdún 2025 ìgbìmọ̀ aláṣẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn the National Council of State ti buwọ́lu ìyànsípò ọ̀jọ̀gbọ́n Joas Ojo Amopitan SAN gẹ́gẹ́ bí alága àjọ elétò ìdìbò INEC tuntun. ààrẹ Bọ́lá Tinubu ó mọ̀ ló mà mú orúkọ ọ̀jọ̀gbọ́n Amopitan òun ló mú lọ sí iwájú ìgbìmọ̀ aláṣẹ orílẹ̀‐èdè Nàìjíríà fún ìbuwọ́lù, èyí tí gbogbo wọn sì fẹnu kò lé lórí tí wọ́n sì buwọ́lù. Tinubu sọ fún ìgbìmọ̀ náà wípé ọ̀jọ̀gbọ́n Amopitan òun lẹni àkọ́kọ́ láti ẹkùn àárín gbogbo Nàìjíríà tí ìjọba yóò sì yàn sípò alága INEC, àti pé kì í ṣe olóṣèlú rárá o. ta ni ọ̀jọ̀gbọ́n Joas Amopitan? ẹni ọdún 68 ó ní ọ̀jọ̀gbọ́n Joas Amopitan tó sì jẹ́ ọmọ bíbí ìlú Ayétòrògbèdè ìjọba ìbílẹ̀ Ìjùmù ní ìpínlẹ̀ Kogi. ọjọ́ 25 oṣù kẹrin ọdún 1967 òun ni wọ́n mọ̀ bí onímọ̀ nípa òfin ìní ọ̀jọ̀gbọ́n Amopitan. ọdún 2014 ìmọ̀ ló mà di agbẹjọ́rò àgbà ìyẹn Senior Advocate of Nigeria SAN. lẹ́yìn tó parí ilé ẹ̀kọ́ girama ìmọ̀ ló mà tẹ̀síwájú lọ sí ilé ẹ̀kọ́ gbogbonìṣe ìpínlẹ̀ Kwara ìyẹn Kwara State Polytechnic nílùú Ìlọrin láàrin ọdún 1982 sí ọdún 1984 àti ilé ẹ̀kọ́ gíga fáyẹ̀tì University of Jos láàrin ọdún 1984 sí ọdún 1987. ọdún 1988 ó mà ló mà di agbẹjọ́rò tó sì gba oyè ọ̀mọ̀wé lọ́dún 2007. ṣáájú ìyànsípò rẹ̀ Amopitan ní igbákejì gíwá àgbà ní ilé ẹ̀kọ́ gíga fáyẹ̀tì University of Jos tó ń rí sí àkóso ilé ẹ̀kọ́ náà. ó ní ìyàwó pẹ̀lú ọmọ 4. bákan náà ló tún jẹ́ alága alákòóso ilé ẹ̀kọ́ gíga fáyẹ̀tì Ayọ̀ Babalọlá University tó wà ní ìpínlẹ̀ Èkó. yàtọ̀ sí ètò ẹ̀kọ́, Amopitan ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọmọ ìgbìmọ̀ àwọn alájọlájọ tó fi mọ́ Integrated Dairy Limited àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, aburú ò ní ṣe ẹnì kọ̀ọ̀kan wa. a kù sí mi òpin ọ̀sẹ̀ ọ̀pọ̀ ìlà àṣírókè ìpẹ́ o.